ló kàn fún Farouk Ahmed ọ̀gá àjọ NMDPRA tó ṣàmójútó epo rọ̀bì tó kọ̀wé fipò sílẹ̀ lórí ẹ̀sùn ìwà àjẹbánu? Ìbéèrè kan tí ọ̀pọ̀ èèyàn ń béèrè náà ni pé kí ló kàn fún ọ̀gá àgbà àjọ NMDPRA tó ṣàmójútó kátàkárà epo rọ̀bì ní Nàìjíríà Farouk Ahmed tó kọ̀wé fipò sílẹ̀ o lẹ́yìn tí olùdarí iléeṣẹ́ Dangote Aliko Dangote fẹ̀sùn ìwà àjẹbánu kàn án. Ṣáájú ni Dangote béèrè wípé níbo ni Ahmed ti rí owó bílíọ̀nù $5 tó fi rán ọmọ rẹ̀ mẹ́rin lọ kàwé lókè òkun bí kì í bá ṣe owó ìjọba ló ná. Dangote ní ìwà àjẹbánu ń ṣàkóbá ńlá fún okòwò epo rọ̀bì ní Nàìjíríà pẹ̀lú nǹkan táwọn tó wà nípò adarí lẹ́ka náà ń ṣe. Ẹ̀wẹ̀, Dangote ti kọ̀wé sí àjọ ICPC tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́ wípé kí àjọ náà ṣèwádìí Ahmed lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ o, ṣíṣe owó ìlú kúmọkúmọ àti lílo ọ́fíìsì rẹ̀ nígbà tó wà nípò ọ̀gá àjọ NMDPRA lọ́nà àìtọ́. Agbẹjọ́rò àgbà James Onaja-Hassan ní Dangote ló láti kọ̀wé sí àjọ ICPC èyí tí alága àjọ náà ọ̀mọ̀wé Musa Adamu Aliyu tẹ́wọ́ gbà. Dangote ní kí wọ́n mú Ahmed ní kíákíá kí ó sì fojú ba ilé ẹjọ́ o lẹ́yìn ìwádìí àjọ náà. Gbajúgbajà oníṣòwò náà sọ pé ìgbé ayé tí Ahmed ń gbé ju owó oṣù tó ń gbà lọ o. Dangote tún fẹ̀sùn kan Ahmed pé ó ti san àsánlé owó tó lé ní mílíọ̀nù $7 gẹ́gẹ́ bí owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí ó ń kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Switzerland o. Kódà ó tó dárúkọ àwọn ọmọ àti orúkọ ilé ẹ̀kọ́ wọn lórílẹ̀‐èdè Switzerland gẹ́gẹ́ bí ẹ̀rí fún àjọ ICPC. Ìròyìn àjọyọ̀ fún àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fẹ̀rọ̀ ń bá yín sábàlá rí wísì. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn ẹsẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.